ẹ já mọ́ kíra oko dédé àkókò yìí níbikíbi tí ẹ ti láǹfààní láti mọ gbọ́ mi. Àkàndá ọ̀rọ̀ Awíkonko yín náà ni Àjàó àrò Awíkonko aṣọ òlójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Mo kí níbikíbi tí ẹ ti láǹfààní láti mọ wò mí ní dédé àkókò yìí. Àlépẹ́ káàárọ̀, àlépẹ́ káàsán, àlépẹ́ káalẹ́, àlépẹ́ kú ìyálẹ̀ta tàbí kápẹ́ káàárọ̀, kápẹ́ káàsán, kápẹ́ kú ìyálẹ̀ta, kápẹ́ káalẹ́ níbikíbi tí ẹ bá ti láǹfààní láti mọ wò mí, láti mọ gbọ́ mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ yín náà ni. Kò sí nǹkan méjì tó gbé mi wá lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel náà ni. Ẹ rí i pé bá a ṣe ń gbèrò wípé ó yẹ kọ́rọ̀ tán lórí ẹ̀, lóríṣiríṣi ọ̀rọ̀ ń sú jáde lórí ẹ̀. Torí pé àwọn mùsùlùmí kan, a lè sọ pé àwọn mùsùlùmí, because ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n mẹ̀tọ́ tí wọ́n mètò, tí wọ́n mọ tí wọ́n ń ṣe, tí wọ́n dẹ̀ mọ tí wọ́n ń sọ, tí wọ́n dẹ̀ mọ tí wọ́n gbàgbọ́, tí wọ́n dẹ̀ mọ tí wọ́n ń sìn. Ṣùgbọ́n àwọn mùsùlùmí kan ń bẹ tó yẹ pé wọn ò mọ tí wọ́n ń ṣe, wọn ò mọ tí wọ́n ń sọ, wọn ò mọ tí wọ́n gbàgbọ́, wọn ò dẹ̀ mọ tí wọ́n ń sìn. Látàrí wípé wọ́n wà bias, wọ́n dẹ̀ máa ń twist ọ̀rọ̀ ẹ̀sìn. Majority wọ́n máa ń fi ọ̀rọ̀ ẹ̀sìn dá wàhálà sílẹ̀ láàrin ìlú, especially tọ́rọ̀ bá ti kan àwọn pẹ̀lú ẹlẹ́sìn míì. Mùsùlùmí ni máa ń yára àtàkì Christian, mùsùlùmí ni máa ń yára àtàkì oníṣẹ̀ṣe. Reality ni, because tẹ́ bá wo oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó fẹ́ fagbọ́n mi sí omi òtó aáwọ̀ láàrin ẹlẹ́sìn lórílẹ̀‐èdè Nàìjíríà, especially nílẹ̀ Yorùbá, àwọn mùsùlùmí náà máa ń start ẹ̀, náà máa ń bẹ̀rẹ̀. Reality ni, òótọ́ ọ̀rọ̀ kì í sọ wípé ká má sọ òun. Now, ọ̀rọ̀ nípa Muyideen àti Àgbàlá Gabriel, majority wá wà aware, à ń fi etí fi ara bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Tá bá fẹ́ bẹ̀rẹ̀ ìtàn Muyideen àti Àgbàlá Gabriel, á tún ẹsẹ̀ padà sí ìtàn bí Àgbàlá Gabriel ṣe lọ mú Muyideen lábẹ́ bridge, bó ṣe tún lé ayé ẹ̀ ṣe, nípa sísọ wípé kó mọ̀ kó palẹ̀ chájà káàkiri mọ́. Kódà àbọ̀ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn. Àwọn èèyàn dẹ̀ go to the extreme of building a house for Muyideen. Wọ́n dáwó, wọ́n kọ́ befitting house. Wọ́n invest fún Muyideen. Ṣùgbọ́n torí pé Muyideen ò yàtọ̀ sí adìyẹ tí ó nù sórí àkìtàn, ọmọ lẹ́lẹ̀ ni tí wọn kì í tẹ́ni fún. Olè olójú kòkòrò àtọlọ́kànjúà ni Muyideen. Ọ̀kánjúà, ọ̀kánjólè ni. Kò ní tẹ́lọ́rùn sí kékeré, púpọ̀ ò dẹ̀ tún tó. Àwa fẹ́ fi Muyideen wé ọ̀rọ̀ kan tí Yorùbá máa ń sọ láyé àtijọ́ nípa ìkookò. Wọ́n ní gbogbo ẹran tí ń bẹ nígbó ni wọ́n kóra wọn jọ, wọ́n ṣèpàdé, especially àwọn ẹranko tó jẹ́ pé ẹranko ajẹranjẹgun, tó jẹ́ pé ẹran ẹgbẹ́ wọn ni wọ́n fi ń jẹun, ni wọ́n fi ń sóúnjẹ òòjọ́ wọn. Wọ́n wá pera wọn jọ pé ẹ dákun ẹ wá o, a máa pa ẹran ìgbẹ́ ẹran tá a fẹ́ jẹ, a máa pàjọ sójú kan. Ọ̀dọ̀ kòkò láti máa kó sí gẹ́gẹ́ bí akápò. Ìkookò ronú díẹ̀ ló bá búburú sẹ́kún. Wọ́n ní kí ló dé, ajẹgun jẹran ń bá láàmú pẹran jíjẹ jọ ọ̀dọ̀ rẹ lásìmọ́ láàmú kó sí. Ó ní kẹ́ má bàa dárò pé kò rí bẹ́ẹ̀ mọ́ ni. Ọ̀kánjúà olórí burúkú ọ̀yọ́nu sí ní tó pọ̀, kò yọ́nú sí ní tó kéré, ní tó pọ̀ sì tún fẹ́ tó. Muyideen kúrò l'Àgbàlá Gabriel, ó lọ sọ́jà Bódìjà, ó lọ ń gbàárù níbi táwọn èèyàn kan ti rìkọ́ọ̀dù ẹ̀ tán ti ya fọ́tò ẹ̀ lílì tá a mọ̀ pé pákéjì ni, níbi tí ó ti wá báàfù ẹrù mọ́rí kan tó rí lọ Àgídìgbò, mú padà s'Àgbàlá Gabriel lọ wádìí ọ̀rọ̀. Ó ní wọ́n gbé ìyàwó ń lé ń lórí, ìyàwó ń jẹ gàba lé ń lórí, ìyàwó ń tilẹ̀kùn mọ́ síta, ìgbàdógójì rò wájà,
òun bá nídìí owó láti tọ́jú ara òun, òun nídìí 1,500, wọ́n ẹ̀sẹ̀ lọ ń yáwó, òun ẹ̀sẹ̀ ń gbà àwọn búrẹ́dì kóhun ó tó jẹun. Again, wọ́n dòǹdọ̀bálẹ̀ wọ́n nà òun nígbà tí nǹkan ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó òun láì béèrè ẹjọ́. Gbogbo aládágbàlá Gabriel lẹ́bi. Ẹ sì máa nà géńdé. Ẹ̀yin kọ́ lẹ bí, kì í dẹ̀ ṣe wèrè. Because gbogbo wà tí Muyideen ń wù pátápátá, àwọn kan jọ ti ẹni tí nǹkan kan ń ṣe. Àwọn kan dẹ̀ jọ ti ẹni tó nọ́mà tó mọ nǹkan tó ń ṣe. So with that, àwa gbà wípé Muyideen mọ nǹkan tí ń ṣe. Muyideen kọ́kọ́ sọ pé òun ò ní freedom. Tàbí ọ̀pọ̀ nínú wa believe pé Muyideen ò ní freedom, but Muyideen fẹnu ara ẹ̀ sọ wípé ó ní freedom lágbàlá Gabriel, because Àgbàlá Gabriel ti yín nù tipẹ́tipẹ́ láti ìgbà tán ti sí ṣọ́ọ̀bù fóun. Ṣùgbọ́n nígbà tí ìyàwó mẹ́jọ wá pé gbogbo owó tí Muyideen ń pa tẹ́tẹ́ ní fi ń ta, Àgbàlá Gabriel wá wò pé tá a bá ní akọ aṣọ sí wèrè lọ́rùn, yóò sọ gbogbo aṣọ dà kísà o. Bàbá ní ká jẹ́ kí Akíndèdìrín ó sòkú ìyá ẹ̀ bó ṣe wù ú, yóò dóorùn sílẹ̀ sádùúgbò. Kò sí bá ṣe ní dá sọ̀rọ̀ Muyideen. Ìwọ Muyideen mú kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù wá, ìwọ ìyàwó gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù, ìwọ ní kó máa ṣílẹ̀kùn kó máa tilẹ̀kùn, ìwọ ní kó máa ṣàkóso ọjà títà. Initially, wọ́n ti advice ìyàwó Muyideen, wọ́n ra ọ́ìlì fún kó náà máa ta ọ́ìlì níwájú ṣọ́ọ̀bù ń bẹ̀. At least ọ̀tún wé òsì, ó sì wé ọ̀tún lọ́wọ́ fi mọ́, ká fi tọrọ mọ́ kọ́bọ̀ lówó fi dòdìndì. Ní tí wọ́n bá ń rí lórí oil, ní tó ń bá ń rí nínú ṣọ́ọ̀bù, tẹ́ bá ń papọ̀, ìdàgbàsókè ó máa bá business yín, ìdàgbàsókè ó máa bá ilé ayé yín, ẹ̀ ní wọ́wọ́ lọ́wọ́ kẹ́ tó jẹun mọ́. So gbogbo àwọn nǹkan yẹn ò tẹ́ Muyideen lọ́rùn. Ìgbà tí ò ti ní access owó ṣọ́ọ̀bù láti fi ta tẹ́tẹ́ mọ́, ìbànújẹ́ gorí ọkàn ẹ̀, ìbínú dé. Because lórí èrò tí ẹ ó fọkàn sí páwọn èèyàn máa dáwó fóun títí ayérayé ni. Kò mọ̀ pé gbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ló wà nílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ràn lọ́wọ́. Nígbà tán ti gba ṣọ́ọ̀bù fún, tán ti ṣègbéyàwó fún, wọ́n ti mọ́kàn kúrò lórí tiẹ̀, chapter tiẹ̀ ti close nìyẹn. Muyideen ò fẹ́ kó close bẹ́ẹ̀. Ó fẹ́ kó jẹ́ gbogbo owó tó máa ná lójoojúmọ́, àwọn èèyàn ni wọ́n máa dá fóun. It can never be like that. So Muyideen sọ̀jà kalẹ̀ f'Àgbàlá Gabriel. Wọ́n bá wọn parí ẹ̀ tì, ṣé ó máa dúró síbẹ̀? Ó lóun ò dúró síbẹ̀ mọ́, òun lọ ní ibi tó bá rí kó máa sùn. Ọ̀dà náà, ìwé ilé rẹ̀ dà, ẹ bá ń gbéwèé ilé fún, wọ́n gbéwèé ilé fún Muyideen. Muyideen gbàwé ilé, pàpà síbẹ̀síbẹ̀ náà, ó sì lóun fẹ́ kúrò ńbẹ̀ náà ni. Ṣájà mi kan bọ́ọ̀nù ṣá. Wow. Okay. So Muyideen gbàwé ilé, Muyideen kúrò ní Àgbàlá Gabriel. Ìwọ ìyàwó sọ tẹ̀lé ìyàwó lòun ní tẹ̀lé lọ. Gbogbo yín lẹ mọ history bẹ̀yẹn, ẹ má jẹ́ kí n gba time ń bẹ̀. N tó gbé mi wá nìsín ni ti àwọn Muslim kan tí wọ́n láwọn fún Àgbàlá Gabriel lọ́sẹ̀ méjì kó fi ta lé Muyideen. Ṣé rí pé àwọn èèyàn yẹn gọ̀ gan? I won't mention names because but máa pé àwọn àáfàá yẹn ní òpònú ayíràdà, akíndèdìrín akíndanidání amukun mẹ́kọ̀ọ́. Orílẹ̀ olóúnjẹ dẹ̀bìtì àyà. Àwọn tí ò mọ èèlò lápá tí wọ́n ń béèrè ló lánà kú. So àwọn ni àwọn àfáà yẹn. So to the best of my knowledge, báwo ni wọ́n ṣe rò ó tí wọ́n fi sọ jáde wípé
àwọn làwọn máa kí Agbala Gabriel kó lọ talé Muyideen within 2 weeks. Kí ni audacity tí wọ́n ní? Kí ni audacity tí wọ́n ní? Ta ló fún wọn ní audacity? So now, lára àwọn àfáà tó jẹ́ àfáà gidi, ó ń sọ fáwọn àfáà tí wọ́n interview Muyideen wípé ẹ̀tọ́ wọn ò interview Muyideen tó bá jẹ́ pé wọ́n ń wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gbogbo àwọn àfáà àárọ̀ tí wọ́n wá kóra wọn jọ nísìnyí tí wọ́n di mẹ̀sáyà ọ̀sán gangan, where were they? Nígbà tí Muyideen ń sanná ní káàkiri abẹ́ bridge, níbo ni wọ́n wà? Nígbà tí Muyideen fẹ́ ṣe wedding, kí ni ipa tí wọ́n kó gẹ́gẹ́ bí mùsùlùmí? Ìrànlọ́wọ́ kí wọ́n ṣe fún èlò wọn dá fún Muyideen? Because òpònú kan sọ láàrin wọn wípé ṣé wọn ò gbókọ Muyideen ni? Ṣé wọn ò mọ̀ pé Muyideen mùsùlùmí ni? Tán bá mọ̀ pé sí mùsùlùmí ni, ṣé tí wọ́n sọ ní ìsìn ni pé kí Muyideen ó padà sí ṣọ́ọ̀ṣì? Mo wò ó, mo rí pé lè kúrú lọ́pọlọ, ó kúrú làákàyè, kò lọ́gbọ́n olóòkan lórí, ìwé ti dorí ẹ̀ kodò. Lára wọn làwọn ní propaganda ẹ̀sìn. They can do anything wrongly, negatively, because of religion, for the sake of religion. Kì í ṣe pé bóyá wọ́n ń defend ẹ̀sìn yẹn o, bọ̀ ibẹ̀ ni ọ̀nà àtijẹ tí wọ́n wà, kí wọ́n lè rọ́nà lọ, kán lè rọ́nà jẹun, kán lè rọ́nà parọ́, kí wọ́n lè ní sympathy. Ilé ayé ò yẹ kó dúró lórí yẹn. No, it's not supposed to be like that. Òdodo, òótọ́ ọ̀rọ̀, ká sọjú abẹ́ ń kó. Nílé yẹn fi pẹ́ nídìí iṣẹ́ tó yàn láàyò. Now, ẹ lè wẹ Muyideen padà sínú Islam. Muyideen ó ti padà sínú Islam, ṣùgbọ́n kì í ṣe láti fi ojú olóore gúngi, because tẹ́ bá sọ 1000 times 1 million times, àwọ̀ sọ fún wípé olóore Muyideen ni Agbala Gabriel. Ẹ̀yin mùsùlùmí lè máa discriminate, Christian ò kì í ṣe bẹ́ẹ̀, oníṣẹ̀ṣe ò kì í ṣe bẹ́ẹ̀, wọn ò kì í wojú kan tó ṣèyàn lóore. Ẹ̀yin mùsùlùmí náà ni. Àárín ilé ṣe nǹkan fún kèfèrí o, rárá, káfíìrì ò lè jọ́lá mi, kò lè jọ́rọ̀ mi. Níbi ẹ balẹ̀ ayé ara yín dé nìyẹn. Agbala Gabriel ò ever béèrè lọ́wọ́ ẹnìkan pé ṣé Muslim ní àbí Christian kó tó ṣe wọ́n lóore. Why tí gbogbo yín wá dojúkọ Agbala Gabriel nísìnyí? Orí yín ti dàrú. Ẹ nọ́mà, ẹ ní làákàyè, títan yín dẹ̀ ti súnmọ́. Torí pé ẹni tó bá sọ pé kí wọ́n kánjú mọ́ òun, wọ́n máa kánjú gbàgbé ẹ̀ ni. Ẹ̀yin náà rí ọ̀rọ̀ Agbala Gabriel àti Muyideen gẹ́gẹ́ bí nǹkan tẹ́ lè yọ sùtì ètè sí, tẹ́ lè yọnu sí, tàbí nǹkan tẹ́ lè fi ní followers, tàbí nǹkan tẹ́ lè fi ní sympathy. You got it wrong. Majority àwọn àfáà tí wọ́n láwọn ń gbèjà Muyideen yìí, aluwalo ológin ni wọ́n gbà àti kẹran jẹ ni. So tán bá ti gba property ẹ̀ tí wọ́n rò pé ó ní s'Agbala Gabriel, wọ́n á bẹ̀rẹ̀ sí ní solicit owó fún un. Bí ẹ rí o, ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ni o, ẹ já dìde ìrànlọ́wọ́ sí i. Ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam ẹ̀ rí ìrànlọ́wọ́ kankan ṣe fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. tó ẹ jẹ́ ká dáwó fún un. Mo hù gbọ́ wípé aláàjà kan láti Lẹ́kì
ó lóun ó ṣèrànlọ́wọ́ owó fún Muyideen ṣùgbọ́n òun ó fi condition sí. Muyideen sọ olóò ní ìdí 5 million naira àbí fọkànbalẹ̀ ń ó fún ọ. ẹ kọ́kọ́ bá ń wẹ̀ dànù, ẹ kọ́kọ́ bá ń fún láṣọ tó jíire, ẹ fún lóúnjẹ, ẹjọ́ jẹun, ẹ jẹ́ kán fún ní medical check up. ìwọ Muyideen tó bá ti lè kí wákàtí 5 fódìdí oṣù 6 tí ọ̀tẹ̀tì tí ọ̀já láàrin oṣù 6 yẹn tó ò fẹnu kan ọtí, láàrin oṣù 6 yẹn tó ò ta tẹ́tẹ́, kì í ṣe pé alájà sọ pé yóò máa gbé lọ́dọ̀ òun, ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tí mo gbọ́ torí mi ò sí ń bẹ̀, alájà ti fi sí under surveillance, àwọn èèyàn tí wọ́n máa wò, tí wọ́n máa bójútó, tí wọ́n máa wò bọ́yọ̀ tẹ òfin lójú mọ́lẹ̀. tó bá ti ṣe mistake kankan nínú àwọn ìlàkalẹ̀ tó ń làkalẹ̀ yẹn o, kò gba 5 million mọ́ o, kóṣù 6 ò tó pé o. after 6 months tó ń bá tún wá wò ó tí ò mutí náà, tí ò ta tẹ́tẹ́, tó sì ń kírun wákàtí 5 ẹ̀ pé, kó fọkàn balẹ̀, áàjì ọdún tí ń bọ̀ yóò lọ. àwọn ó sì wá wáyàwó tó dáa fún nínú Islam. My question, kí ló dé táwọn mùsùlùmí kì í gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ initially? kí ló dé tí wọn kì í gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀? kí ló dé táwọn ò kì í ṣe nǹkan tó yẹ kán ṣe, tó yẹ pé gbà tẹ́lómi bá lóyún lọ́mọ máa ń wù wọ́n bí? so kí ni tí mo gbìyànjú àti sọ ní wípé àwọn tí wọ́n wá dúró wípé kí Àgbàlá Gabriel ó lọ ta ilé, t'Àgbàlá Gabriel bá ta ilé under any prayer, a jẹ́ pé Àgbàlá Gabriel with due respect a jẹ́ pọ́gọ́. MDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ta sánsan, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics, bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà, a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀, MDT Clearing Services lékè téńté, àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín, bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá, professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé, àá wá gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà product sourcing, ìyẹn ni pé àá ràn yín lọ́wọ́ láti ra ohun tẹ́ ẹ fẹ́, àá sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. ní MDT Clearing Freight and Logistics, akájú ẹ̀ àtò àlétò, iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ìkẹjà, Lagos. a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure delivery. kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. orúkọ tèmi ni Godwin, tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. a tún ti dé bí a ṣe ń dé o. gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin
tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwem. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí i. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pneumonia cough nìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwem last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwem, it can never be like Godwem. I used to tell you, health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Like I said, tí Àgbàlá Gabriel tó bá lè ta lé tọ́kọ́ fún Muyideen with under prayer, totally under prayer, ó máa jẹ́ nǹkan tó dùn yàn gan. So to the best of my knowledge now, Muyideen ò fọ́ lójú ìgbà tí wọ́n ń kọ́lé fún. Kò lè sọ wípé excuse ẹ mọ̀ bá ń kọ́ síbí, àdúgbò báyìí ńkọ́ ni mo fẹ́ sí, torí pé ó nílò ìrànlọ́wọ́ ńgbà náà. Kò dẹ̀ mọ̀ who is who. Beggar has no choice. Nígbà yẹn lọ̀rọ̀ Muyideen. Wọ́n wá kọ́lé tán Muyideen ọ̀pọ̀ òun ò lè gbé bẹ́ẹ̀. Inú ilé ọ̀hún ń gbé tó fi rí ìyàwó tó lóun fẹ́ fẹ́ tí wọ́n fi fẹ́ ìyàwó fún un. Kí ló dé tẹ̀yìn èèyàn kan ya abara mọ́ọ̀rẹ́ jẹ náà? Wọ́n ṣègbéyàwó fún Muyideen. You guys spent nothing. You contributed nothing. Ẹ lọ síbẹ̀, ẹ dá sí nǹkan kan bẹ́ẹ̀. Èèyàn lè dá sọ̀rọ̀, èèyàn kan gbọ́dọ̀ dá sí intelligently ni. Kì í ṣe pé ká máa sọ ní sọ wípé wọ́n fìyà jẹ Muyideen. Tàbí wípé Àgbàlá Gabriel ṣe aburú fún Muyideen. Àwọn nǹkan tí ń bí ìyànnú bẹ̀ nìyẹn. So to the best of my own understanding, Àgbàlá Gabriel ò ní ilẹ̀ kankan, kò ní ilé kankan tó fẹ́ tà. So after 2 weeks, a wá wo nǹkan tí àwọn àfáà ó ṣe. Bóyá àwọn fúnra lára wọn ni wọ́n lọ sínú ibi tán kọ́lé sí fún Muyideen tí wọ́n lọ tà á. Bóyá àwọn ni wọ́n mú ẹni tí yóò rà wá. Bóyá ẹni tí yóò rà náà wá sọ ọpọlọ nù, yóò kú ní làákàyè tí ó fi lọ ra lé síbẹ̀. Ilé gbígbé wọn kọ́ fún Muyideen, wọn kọ́ fún títà. Tí Muyideen bá fẹ́ gbé bẹ̀, ó sì ní grace and opportunity láti gbé bẹ̀. Ilé ọ̀hún jìnnà sí ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Kì í ṣe pé bóyá àyíká ṣọ́ọ̀ṣì gbé ibi ilé tí ń gbé o kó ṣe kọ́ sọ́nù ṣọ́ọ̀ṣì náà ni. Ó ní iye ìrìn tẹ̀yìn ó rìn. Ṣùgbọ́n ní estate ló wà. So tágbàlagbà bá fẹ́ kọ oúnjẹ, tẹrantẹran ló máa ń kọ́. Muyideen ti bọ́ sínú Islam. Ó ti kọ Àgbàlá Gabriel tó bá fẹ́ ṣe dáadáa, tàbí tẹ̀yin mùsùlùmí yìí bá fẹ́ ṣe dáadáa, ẹni kọ́ mọ́kàn kó palẹ̀ yẹn kọ́ lọ dáwé padà f'Àgbàlá Gabriel. Ẹ̀yin náà ẹ wá kówó jọ fúnra yín, ẹ wá kọ́lé míì fún síbi tó bá wù tàbí tó wù yín. Kò yẹ kẹ́ ẹ lọ́kàn sí ilé tó kọ́ tán kọ́ fún sí Àgbàlá Gabriel mọ́. Ẹ ṣe tiyín lọ́tọ̀, kó náà ò ṣe tiẹ̀ lọ́tọ̀. Kí ni mo ń sọ? Ẹ ṣe tiyín lọ́tọ̀, kó náà ò ṣe tiẹ̀ lọ́tọ̀. I mean, kí Muyideen ṣe tiẹ̀ lọ́tọ̀, k'Àgbàlá Gabriel ṣe tiẹ̀ lọ́tọ̀. Àgbàlá Gabriel ti dákẹ́ láti ọjọ́ yìí. Ẹ̀yin lẹ̀ ń pọ́ Muyideen lọ́fun, ẹ̀yin lẹ̀ ń lọ lọ́fun.
ẹ̀yin lẹ́ ń disturb mind ẹ̀, ẹ̀yin lẹ́ ń yọ lẹ́nu. Kí ni problem yín? Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? You can actually help Muyideen without mentioning Agbala Gabriel or attacking the man. He did nothing wrong. Agbala Gabriel ò ṣe nǹkan kan tí ò dáa rárá láti bí síbẹ̀ yẹn. So, my darling brothers and sisters, especially ẹ̀yin Christians, ó tún pókàn rẹ leléyìí, ẹ jẹ́ á gbà pé gbogbo àníjọ ń pa. Agbala Gabriel ọ̀ràn yín níṣẹ́ lóòótọ́, ẹ̀yin náà rán Agbala Gabriel níṣẹ́ lóòótọ́. Ṣùgbọ́n lára yín ni o, n tó ń ṣẹlẹ̀ sóun lọ́wọ́, eléyìí tó jù bẹ́ẹ̀ lọ lè ṣẹlẹ̀ sẹ́yìn náà lọ́la. Kò sẹ́ni tí ọba yín dá sí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi pé bá a bó ń ṣe iṣẹ́, ó ń ṣe òṣìṣẹ́, bá a bó ń ṣe iṣẹ́, ó ń ṣe òṣìṣẹ́. Ìyẹn ni pé bẹ́ẹ̀ bá support Agbala Gabriel, yóò ṣe nǹkan tó yẹ kó ṣe, bẹ́ẹ̀ support ẹ yóò ṣe nǹkan tó yẹ kó ṣe. An insult to one is an insult to all. An injustice to one is an injustice to all. Gbogbo àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ kan lọ mẹ̀ṣọ́ ọ̀nà kan panu wọn mọ́. Tán bá rí èèyàn pé wọ́n ṣàkíyèsí. Tí wọ́n bá ń fẹ́ avenue láti get owó fúnra lára wọn because iṣẹ́ ọwọ́ ìṣẹ́ àti ìyà hàn lára tiwọn náà. Tí wọ́n believe pé owó wà lójú ọ̀nà yẹn, jáwa náà fàyà gbé ká fàyà rán. Ká create sympathy. Káwọn èèyàn lè dáwó fún Muyideen, àwọn náà rí bí rí pọ́n láńbẹ̀. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ó yẹ kẹ́ wà nínú ẹni tí ó advice Muyideen. Èèyàn kọ́ létí lé ń jóná. Tó bá jẹ́ pé lóòótọ́ lè gbà fọ́lọ́run, lè gbà fánábì Muhammad sallallahu alaihi wasallam. Later sọ fún Muyideen pé wo àbúrò mọ́kàn kú ń bẹ̀. Ọlọ́run tó dá ò ní fìyà jẹ ọ́, kò dẹ̀ ní fi ọ́ sílẹ̀. Ibẹ̀ èèyàn lọ kọ́lé oyún, Ọlọ́run kọ́ mi fún ọ, mọ́kàn kú ń bẹ̀ pàápàá, gbàgbé ń tọrọ mọ́ Agbala Gabriel. Wọ́n wá sọ̀rọ̀ sẹ́ni yẹn mọ́ o, kò rọ aburú sí ọ o, dáadáa lóró sí ọ. Irrespective ọ̀nà tí gbà á wá, jẹ́ àfi dáadáa san dáadáa. Ẹ má jẹ́ àfaburú sẹ̀san oore. Oríṣiríṣi nǹkan ni Muyideen ti sọ against Agbala Gabriel tó dẹ̀ jẹ́ pé àwọn kan ló engineer ẹ̀ lábẹ́lẹ̀. Bó la fẹ́ bá lè dé, ọjọ́ mélòó la fẹ́ ṣe lè dá. My darling brothers and sisters, ẹ yé jẹ́ ká elaborate tí ò sí elaborate lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ní ìsìnlẹ̀ ẹ̀sẹ̀ mọ̀ pé Muyideen Mùsùlùmí ni. Ìsìnlẹ̀ ẹ̀sẹ̀ mọ̀ pé kò yẹ kó ní nǹkan kan ṣe pẹ̀lú Christian. Àwọn èèyàn yìí mọ̀ gọ̀ o, àwọn èèyàn yìí mọ̀ nírònú o, àwọn èèyàn yìí mọ̀ bàjẹ́ gan o, àwọn èèyàn yìí mọ̀ nílàákàyè o, àwọn èèyàn yìí mọ̀ lálámọ̀ràn gidi o, lálámọ̀ràn gidi àtọ́. Ànìkan pèrò ní ti sọkọ ìyá ẹ̀. Ẹ kàn sùn overnight, ẹ kàn jí ẹ̀dẹ̀wò pé ń tọ́ ẹ ká ẹ ṣe lélẹ́yìí. Bẹ́ẹ̀ dá bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan, yóò wo negative and positive ways aspect of it. Well, nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu, Agbala Gabriel mọ́tálé o. Já dúró de nǹkan tí wọ́n fẹ́ ṣe, kí wọ́n lọ mọ́lọ́pàá wọn wá, kí wọ́n lọ gbàwé wá nílé ẹjọ́. Òfin tó sọ fún wọn wípé wọ́n lẹ́tọ̀ọ́ láti tà á. Òfin tó wá sọ fún wọn wípé bí wọ́n bá fẹ́ tà á, ìwọ Agbala Gabriel ló lẹ́tọ̀ọ́ láti bá wọn tà á.
ọwọ́ ara ẹni la fi tún wà rẹ ní ṣe. Ẹ̀yin àfáà tẹ́ ń dún mọ̀wúrú ká lè mi lẹ́yìn ni tẹ́ ẹ bá tó gun jà lóòótọ́. Ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ tí ọlọ́ bẹ̀ rà lọ tí ọlọ́ rà ń bẹ̀ ẹ́ mú lọ ni. Ẹ̀yin lẹ́ẹ̀dúró báyìí lẹ́ẹ̀dẹ̀ mọ́ tà á. Yá ẹ bá tó gbangba sùn lọ́yẹ́. Àgbàlá Gabriel ló ní nǹkan kan ṣe pẹ̀lú ilé mọ́. Ó ti gbéwèé ẹ̀ fún Muyideen. That means àrà tó bá wù Muyideen ló lè fi ilé ẹ̀ dá. Bí Muyideen bá fẹ́ talé ẹjẹ́ ọlọ́ tà fúnra ẹjọ́ wá báyà sí. Bẹ́ẹ̀ bá fẹ́ bá tà á ẹ tẹ̀lé lọ síbẹ̀ ẹ wá báyà sí kẹ́ tà á. Láéláé yín ẹ má mandate Àgbàlá Gabriel pò ní kọ́ bá yín talé. Sọ fún yín pò ń ṣe agent ni. Sọ fún yín pò ń wálé tó ń fẹ́ báyàn ta ni. Àbọ̀ announce fún yín pé mo ti ń ṣe agent o tẹ́ bá fẹ́ gbalé tẹ́ bá fẹ́ ralé o tẹ́ bá fẹ́ ralẹ̀ tẹ́ fẹ́ talẹ̀. Ẹ jẹ́ ká kàrámọ̀ nǹkan tí ò sí kàrámọ̀. Ẹ já wà very very careful. Kì í ṣe pé ẹ fẹ́ làjà yìí kì í ṣe pé ẹ fẹ́ parí ìjà yìí ẹ fẹ́ dákun ni. Ṣé ẹ fa Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ o. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́wọ́ dààmú yín tẹ́ ẹ dẹ̀ fẹ́ jàǹbá yín tẹ́ ẹ fẹ́ kọ́ lọ́wọ́ jàǹbá yín. Ẹ mọ́ tí ẹ bá ti oko tẹ́nìkan ro lẹ̀. Ẹ̀yin náà mú àdá ẹ bọ́sẹ̀ gan ti yín ẹ gángbó ẹ gán jù. Ẹ pagi oko kẹ wá sọ̀gbìn tu ti yín kẹ wá roko mọ́. Whatever tẹ́ bá fẹ́ ṣe fún Muyideen ẹ free láti ṣe kọ́mọ́kàn kó lórí Àgbàlá Gabriel. Tẹ́ bá fẹ́ tà ẹ lọ tà like I said. Àgbàlá Gabriel ti fún níwèé ó ti fún ní gbogbo authority láti ṣe whatever tó bá wù lórí ọ̀rọ̀ ilé àtìlẹ́yìn. Àná Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀. Well, like I always say, bí a ti sọdún lásàmàjà láti sọdún múláwá. Irrespective in tó wù kàn discuss. Mo ti rí gẹ́gẹ́ bí àṣà títí tí nǹkan tí mo wá ó fi tẹ̀ mí lọ́wọ́. FM radio mi tàbí kí n pè ní FM radio project. Ní tí mo ti ní mo nílò ìrànlọ́wọ́ yẹn 500 tó lè fún mi ní 100,000 naira. Ìyẹn 500 tó lè fún mi ní 100,000 naira. So láti mú àlá mi ṣẹ kí n fi ní radio station tèmi. Àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni orí bá rán sí ni ní ìṣe ni lóore. Àánú Olódùmarè ò ní fẹ̀yìn náà sílẹ̀ náà ò ní tán wò yín. Ẹ ní ṣòwò àṣẹ ìjèrè gbogbo ìdáwọ́lé yín ní ọmọ yọrí sí rere. Ẹ má wọ̀rọ̀ ẹnu mi tó le o. Òótọ́ ọ̀rọ̀ ni mo máa ń sọ. Òótọ́ ọ̀rọ̀ kì í dẹ̀ dùn bí ìwọ ni rí ṣé ní korò bí ìjogbo. Bọ́lọ̀ ń bá ran yín sí mi tẹ́ wà nínú àwọn 500 tó lè fún mi ní 100,000 naira or more than. Ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp kí n fún láka nọ́mbà tẹ́ máa bá ń fi sí. +234 904 851 9362 +234 904 851 9362. Bó bá jẹ́ pàkà nọ́mbà mi lẹ fẹ́ mo lè fún GTB 05 15 37 37 53 05 15 37 37 53. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Òní àsàn wa o àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ ẹ ní ṣọ̀fọ̀ ẹ ní mọ̀ṣì ẹ ní mọ̀yà ẹ ní mọ̀bànújẹ́. God bless you all. I love you all.